mọ́wọ́ sókè mọ́wọ́ sókè mọ́wọ́ oṣólẹ̀ owó ní oṣólẹ̀ owó tó powerful ni tó ní agbára dáadáa kò sì ní repercussion kankan ìwọ tó ń wá ọṣẹ oṣólẹ̀ tó ṣiṣẹ́ dáadáa fún ẹ̀yin ọmọ olè orí afẹ́fẹ́ fún ẹ̀yin tó jẹ́ wípé ẹ ti ń gba contract tẹ́lẹ̀ rí contract gbà fún ìwọ tó ṣe pé ṣe lọ ń sẹ́nu bọ̀ǹkù sí ìdí ọjà tó ṣe wípé o rí ọjà tà fún ìwọ babaláwo tó ṣe wípé ojú kan ló wà látọdún yìí tí láìfò rí òkú lójú kan àníyàn rẹ ni kó lọ tún ṣe àníyàn rẹ ni ó lọ lè tún ṣe síwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún síwọ́ ìwà ìkà ní wíwú tí máa ń ṣe oògùn fún ara rẹ máa ń ṣiṣẹ́ fún ara rẹ mọ́ rojú àti ralékulẹ́já mọ́ àwọn ọ̀dọ́ awo torí tí wọ́n ń bá ọ lẹ́nu rẹ̀ táyé wọ́n ń dájú títí ẹ lọ́hùn ẹlòmíì lè ṣe oògùn 100,000 fún ara rẹ̀ ẹlòmíì rojú àti ṣògùn 300,000 naira fún ara rẹ̀ àmọ́ òrògùn náà tún wọ́n tó bá òun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin awo tó ṣe wípé oògùn ń bẹ lọ́wọ́ yín tó jẹ́ dáadáa ẹ máa ń fojú di iṣẹ́ méjì mẹ́ta ẹ sì máa ń pé iṣẹ́ méjì mẹ́ta òun lògùn tó yanrantí dáadáa tó bá bá ẹlẹ́dàá yín lé ọmọ ará Yorùbá sì lẹ ṣògùn owó ni ẹ tẹ̀lé mi oṣólẹ̀ yìí lọ báyìí ẹ lọ wá ewé ìyálóde ẹ lọ wá ewé àjẹ́ òbàlẹ̀ tútù tòòjọ́ ẹ jà tí ó pọ̀ ẹ wàá bá mi gún ní ọṣẹ ẹ wàá lọ ọ̀dọ̀ àwọn alágbẹ̀dẹ ẹ ní ìdàrọ̀ lẹ́ ń fẹ́ kíní ìdàrọ̀ àwọn àgbẹ̀dẹ yẹn ẹ wàá kó sí inú iná yóò pọ́n tó bá ti pọ́n dáadáa ẹ kó sí rí ọlọ ẹ lọ tí ó kún ná ẹ máa lọ lórí òkúta ìdàrọ̀ yìí ẹ wàá dà papọ̀ mọ́ ọṣẹ yìí ẹ kó sí orí ọṣẹ nínú odó tẹ́ bá ti wá kún sí orí ọṣẹ nínú odó yìí ẹ wàá ti ra ewúrẹ́ òrúkọ tó bá tóbi díẹ̀ ẹ ti rà kalẹ̀ lẹ̀ ẹ wàá gbé òrúkọ yìí sókè ẹ wàá dúnbú ẹ̀jẹ̀ òrúkọ yìí sí orí ọṣẹ yìí ẹ wàá mú ọṣẹ tẹ́ ti òbúkọ yìí ẹ wàá fi ẹ̀jẹ̀ rẹ̀ po ọṣẹ yìí ẹ wàá gé orí òrúkọ yìí ẹ wàá gé orí òrúkọ yìí tẹ́ bá ti gé orí òrúkọ yìí ẹ wàá lọ bá mi mú orí òrúkọ yìí òun lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ inú igbá oníkókó kódà bí ò jẹ́ inú igbá oníkókó igbá yẹn gbọ́dọ̀ tóbi díẹ̀ orí òrúkọ yìí lẹ́wàá kó ọṣẹ yìí lé mọ́lẹ̀lẹ̀ torí wọ́n ní tipátipá báyìí lòrúkọ fíforí sílẹ̀kùn olówó rẹ̀ tipátipá ní kí ire ajé rí owó máa sílẹ̀kùn wá bá yín bẹ́ẹ̀ ni ewé afẹ́ lóru ló wá ní kó máa fẹ́ gbogbo eré ọwọ́ ọmọdé tàgbàlagbà kó wá máa fẹ́ sí ọwọ́ yín ibi tẹ̀ ro kan ajé sí kẹ́ máa rájé bẹ́ẹ̀ òru ọ̀gànjọ́ láǹgbòkun òru ni wọ́n ń wẹsẹ̀ yìí ẹ wá mú kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní wẹsẹ̀ yìí kẹ́ tó bá parí iṣẹ́ yìí ẹ wá lọ gbé pamọ́ síbì kan ẹ lọ gbé pamọ́ fún bì kan fún 9 days after 9 days mọ̀ wẹsẹ̀ hùn ó rí owó ọmọ ará Yorùbá ṣe lo ṣògùn owó ni èmi amọ́dún tí máa ń sọ fún yín pé kò dìgbà tẹ́ bá tó lo orí èèyàn kò dìgbà tẹ́ bá tó lo nǹkan ara ọmọnìkejì kẹ́ tó jẹ́ èèyàn láyé bẹ́ẹ̀ ni Ọlọ́run pa àwọn ewé ní àṣẹ Ọlọ́run sì pa ẹranko ní àṣẹ àmọ́ iye ẹranko míì tẹ́ pa tó ṣe wípé ẹsẹ̀ rẹ̀ ju pé kẹ́ pa èèyàn lọ bẹ́ẹ̀ ni oṣólẹ̀ ẹyẹlé kan wà tí mo mọ̀ bí olórí burúkú ẹ̀ẹ̀mejì ni wọ́n gbé ẹ̀ẹ̀mejì ni wọ́n gbé owó yẹn wá fún ẹ ọkàn ẹyẹlé ni wọ́n ń lò fún iṣẹ́ yìí àmọ́ ọdún 5 péré lolúwa rẹ̀ ó lò láyé bẹ́ẹ̀ ni ó ní ọkàn ẹyẹlé nínú ó sì ní ọkàn òkété nínú bẹ́ẹ̀ ni ẹjẹ ń sẹ́ mọ́ báwọn iṣẹ́ yẹn ẹ̀mí yín ó gùn ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò àmọ́ ìwọ tó bá sọ̀sọ́kúsọ péjì mi kò ní yẹ bàbá rẹ lọ́rùn òfò ló sì bẹ́ẹ̀ ni ó rí torí ìgbowó lọ́wọ́ ẹnìkankan bọ́ ọ bá ṣiṣẹ́ yìí tí ò bá rí bẹ́ẹ̀ ní bàbá mi kọ́ ló bí mi